ọ̀pọ̀lọpọ̀ wa rò pé nǹkan bàbá wa fún wa a rò pé nǹkan yẹn ò dáa. tí wọ́n bá sọ fáwọn èèyàn kan pé kí wọ́n lo oògùn òyìnbó wọ́n á sáré sí i. tí wọ́n bá ní káwọn èèyàn kankan já ewé àti egbò kí wọ́n lò wọ́n á ní àṣíríkù ni associate partner with Allah. wọ́n á ní mámúnì ni ìmú nǹkan mi pẹ̀lú Ọlọ́run. èmi tí mo dúró níwájú yìí ẹ ti lo botanist ní mi mo mọ̀ nípa lílo ewé àti egbò nílànà àbáláyé bàbá wa àti onílànà ìgbàlódé. mo láyọ̀ láti sọ fún yín pé gbogbo oògùn tá à ń rà pátápátá just mention it in tó jẹ́ basis ẹ̀ ewé àti egbò ni. gbogbo oògùn tá à ń lò pátápátá ṣé aspirin ni ṣé coartem ni sọ oògùn ọ̀hún á sọ ewé tí wọ́n fi ṣe fún ọ. ṣùgbọ́n kí ni tí wọ́n lò fún wa wọ́n lo ohun tá à ń pè ní innovation bringing up of a new idea to an existing one nítorí ti wà ńlẹ̀ lẹ̀kẹ́ ni mo fi sọ̀rọ̀ yìí. kẹ́nìkan wa máa lo òwú kó a fi gold sí gbogbo aláṣàrí lọ rà á. a ti wá gbà wípé n tó jẹ́ ìlẹ̀kẹ̀ tán bàbá wa máa ń fún wa òun náà ná pákéjì fún wa. ewé wa wọ́n wá sọ di pills fún wa wọ́n kó sínú tí wọ́n pákéjì ẹ̀ wọ́n lọ gba NAFDAC number wọ́n kó lọ sí pharmacy wọ́n tà fún wa padà. ewé wa àti egbò wa wọ́n sọ di syrup fún wa. ewé wa àti egbò wa wọ́n sọ di ointment fún wa. wọ́n parọ́ fún wa pé nǹkan wa ò dáa àwọn ọmọ táàrọ̀ òjìrè àwa náà dẹ́gbà. ní 2020 tí COVID-19 ṣẹlẹ̀ nínú àwọn tí wọ́n rí rẹsipí tí wọ́n lè fi kojú COVID-19 àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lílo ewé àti egbò wọn ń bẹ́ẹ̀ ewé àti egbò wa náà ni. mo ní àǹfààní láti ṣe research kan nípa ifá ọ̀wọ́n ní sókè. ifá yẹn jẹ́ ká mọ̀ wípé nínú ifá yẹn ifá ní èṣù pèrè jégèdè ẹ̀gbà pèrè jégèdè táwọn ní sọ táwọn ní jókòó gbáfọ́lógé sàyókò lẹ́jẹ̀ tẹ̀yìn tọmọ ẹ̀jà wa kòrò àkúmọ́ ajẹgbẹ́wé ìjókòó ẹ̀jà wa ṣàìkòrò. nínú ifá yẹn àwa ṣe àtúpalẹ̀ rẹ̀ pé kí ló fà á tí ológèsà tó fi ń kú. àwa realize wípé àjàkálẹ̀ àrùn ní pa ológèsà òkè kí ló wá ṣe tí ò fi kú mọ́ wọ́n ló jẹ gba ewé ìjókòó kódà kí ló wà ní ewé ìjókòó tí ológèsà ò fi kú mọ́. àwa gbé ewé ìjókòó lọ sí laboratory iṣẹ́ tí mo ṣe ni mo ní proof nínú thesis mi. nígbà tá a gbé ewé ìjókòó dé laboratory àwa discover wípé ewé ìjókòó ó ní ability láti jẹ́ immune booster. ewé ìjókòó ó ní nǹkan tá à ń pè ní immune booster torí pé immune ológèsà torí pé kò strong òun ni àìsàn ṣe ń ṣe. àwọn babaláwo wá sọ pé kí ológèsà kó lọ rí wá ewé ìjókòó 200 wá káwọn fi ṣe àkóṣefá fún un wọ́n dẹ̀ ṣe pé ológèsà ọ̀dẹ̀ kú mọ́. ọ̀rọ̀ tí bá ti sọ láti bí 1 million years ago àwa ṣẹ̀ wá fẹ́ ibà rẹ̀ ní 2025 ẹsẹ̀ kábíyèsí Ọ̀rúnmìlà. lábẹ́ bákan náà ṣèwádìí ewé ojú oró Pisces typotis. wọ́n ní èdè jimogun òpẹ nìkan bá fojú oró ní fojú sògbèrè ọmọ. àwọn babaláwo wá ní kí obìnrin tí ojú ọmọ pọ́n gangan ni wọ́n ń pè lójú oró pẹ̀lú iṣẹ́ ìwádìí táwa ṣe. àwọn babaláwo ní tó bá ti dé tí odò ewé tó bá kọ́kọ́ bá ń bẹ̀ ní kó já. nígbà tó dẹ̀ já ewé yẹn ó lo ewé yẹn wọ́n fi ṣàṣejẹ́ fún kó bímọ. tí ojú oró ló bá wá sọ fáwọn èèyàn yóò nìkan lọ jẹ ewé báyìí wọ́n wá ní ewé tí ojú oró dá náà fi sọ dojú oró. nígbà tá a máa ṣe research ẹ̀yin bàbá mi a realize wípé ewé ojú oró Pisces typotis ó ní ability láti lè wo gbogbo àìsàn tí ìjẹ́ kóbìnrin rọmọ bí. scientifically àdẹ̀kùnfẹ̀ ọ̀rọ̀ tí bá ti sọ látọ̀dọ̀ tó pẹ́ kí ló bí èyí náà ní pé ohun abínibí kì í wù wọ́n tí bàbá kan bá wá ní ìwò obìnrin tó rọmọ bí yìí já ewé ojú oró kọ́ lọ fi ṣàṣejẹ́ yóò ní àwòsùn mi láì á ní síríkù ni ṣùgbọ́n tí wọ́n bá pákéjì ẹ̀ fún wa ní hospital á bẹ̀ sí i. so westernization ó wà nù kan tó kó bá wa gbígba nǹkan oní nǹkan láti fi dípò tẹni gbogbo wa ẹ jẹ́ ká máa bira wa ṣé nǹkan bàbá wa fi sílẹ̀ fún wa ṣé kò dábí. nínú tó tún jẹ́ challenges tí ìṣẹ̀ṣe wa tó tún dàbẹ̀ ni kó tún face òun ni neglect of our indigenous language a rò pé èdè wa ò dáa. inú mi dùn pé babaláwo Fágbénúṣọlá wọ́n ti lo àpá òkun òun la méjì ọ̀sà. èdè Yorùbá ó ti di tí wọ́n fowó kọ́ káàkiri báyìí o. tẹ́ bá dé Brazil Yorùbá wà nínú èdè tí wọ́n ń sọ jù níbi bẹ̀ èdè tó ń sọ fún àpẹ́kò rà tán kí òfin wa ní fanakula.
ní ká má gbọ́ òyìnbó ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ èdè wa nù ọmọ tó bá sọ lẹ́nu yóò sọ àtúnyà nù nínú ogun tí àṣà àti ìṣẹ̀ṣe wa náà tó ń fèsì yẹn náà tó ń bẹ́ẹ̀ bíbẹ̀ misrepresentation of traditional religion eléyìí ó bá wẹlé orí ìtàgé wí ṣùgbọ́n àti ṣàtúnṣe bíbẹ̀ ọ̀gá mi náà jókòó yẹn náà fọ́ mi tíátà a dẹ̀ ti sọ pé káwọn yẹn mọ̀ ṣe ìṣẹ̀ṣe wa kán mọ̀ ṣe lọ́nà tí ò dá mọ́ ó ṣe jẹ́ pé téèyàn bá ní ṣòro church láàgbé lọ tí ó ti rí gbàlà ní ojú ayé ẹja sọ fúnra wa ẹ jẹ́ ká péyàn mẹ́wàá sílẹ̀ tó ní ṣòro sampling techniques ni wọ́n ń pè kí babaláwo mú mẹ́ta ń bẹ̀ kí pásítọ̀ mú mẹ́ta kí ètò jẹ́ muslim náà kó náà mú mẹ́ta káwá sọ pé kẹ́ni kọ̀ọ̀kan wọn wọ́n mọ̀ dàǹkan mí pọ̀ mọ́ o kí ọ́lì kan mọ̀ dàǹkan mí pọ̀ mọ́ lọ́kàn wẹ̀já máa dáhùn pé ta ni yóò ṣe àṣeyọrí ń bẹ̀ èmi ò ní sọ fún wa ó túmọ̀ sí pé wọ́n ti represent tó jẹ́ ìṣẹ̀ṣe wa fún wa negatively wọ́n ní if you want to kill a dog you have to call it a bad name wọ́n ti pè ìṣẹ̀ṣe wa lórúkọ tí ò dáa fún wa ẹ jẹ́ ká náà wá bọ́ síta ká máa sọ pé ìṣẹ̀ṣe wa ò kì í ṣe bẹ́ẹ̀ ṣe pé fún wa o èyí tó tún wà ń bẹ̀ ni lack of documentation and preservation nínú tó jẹ́ kí ìṣẹ̀ṣe wa kó lọ sẹ́yìn kò sí documentation kò sí àkọsílẹ̀ tó gbọ̀ngbọ̀n ó kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa tó jẹ́ pé tá a bá wọlé wá bá yín nísìnyí ẹ gbé ìwé àkọsílẹ̀ jáde fún wa ẹ gbé ìwé ẹyọ fún wa if not àkóṣefá ifá ẹyọ kò bá ti sọnù torí wípé scientifically àti táwọn tó jẹ́ psychologist sọ fún wa human brain nígbà tí èèyàn bá ti ń dàgbà yóò máa lọlẹ̀ kì í ṣe bọ́pọlọ ń ṣe rí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ló jẹ́ pé tẹ́ bá rí ifá kan tó bá ti fún yín ní ọ̀yẹ̀kú ló gbè ẹ̀ tún padà lọ́kọ́ ní ògbè yẹ̀kú ń bò mí kì í ṣe pé àwọn àgbàlagbà ò yẹn mọ̀ torí pápá ti ń lé ni so lack of documentation wà nù tó jẹ́ kí ìṣẹ̀ṣe wa ó jẹ́ kó lọ sí ẹ̀yìn now báwo láti wá preserve àti rí tó jẹ́ ìṣòro bíbẹ̀ àkọ́kọ́ náà ni pé teaching the young generation adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa tó jẹ́ wípé ẹ̀ sọ pé ọmọ kankan kéré mọ́ báyìí ní tó jẹ́ àwọn ẹ̀dọ̀ kífá ẹ̀ ń kó àwọn ọmọ alice àti ní akáìrù fún ifá oríṣiríṣi ọ̀nà là ń gbà láti fi document ifá ẹ dákun wọ́n ní òòṣà tó ọmọ kékeré ò bá dàbẹ́ ní pé kó mójútó òòṣà yẹn máa karùn ni ọmọ kérékèrèké ní sọ̀rọ̀ bá gbà jẹun ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìbàbá wa ní tó bá tún jẹ́ àwọn òòṣà yòókù náà ẹ jẹ́ ká tán ọmọ kéékèèké ká sọ fún wọn wọ́n ní ajá wòyí ló mọ eré òwòyí lé ẹ jẹ́ ká promote èdè wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká promote èdè wa o ó ṣe pàtàkì ní káwọn ọmọ máa sọ òyìnbó ṣùgbọ́n èdè wa ẹ jẹ́ ká promote ẹ jẹ́ ká máa document Ifá wálẹ̀ àti gbogbo tó jẹ́ nǹkan tí a ní ẹ jẹ́ ká máa document wọn cultural education bẹ́ẹ̀ ni eléyìí wà fún àwọn tí wọ́n jẹ́ olóṣèlú chairman wa inú wa dùn ẹ káàbọ̀ ẹ bá wa sọ fún àwọn tí wọ́n jẹ́ curriculum planner tí wọ́n gbìyànjú afẹ́ Ifáology bẹ́ẹ̀ ni Ifáology the study of Ifá torí pé Ifá ni embodiment of knowledge tó jẹ́ Yorùbá kárọ̀ òjìrè wọ́n gbìyànjú gan bá fún wa ní Ifáology ibẹ̀ láti lè máa kọ́ àwọn ọmọ ní Ifá purely Ifá ní school tí á dẹ̀ mọ bí ìṣẹ̀ṣe wa tó ṣe ní parun ètò gbẹ̀yìn náà ni respect of a traditional institution èyí ló wá bá ọkọ̀ nǹkan jẹ́ jù kò sí respect fún traditional institution wa mọ́ ẹ̀rí báwọn bá ṣe di ayẹyẹ báyìí ẹ̀rí bí wọ́n ṣe sọ àwọn ọba wa dà wọ́n ní mo súnmọ́ báwọn ìgbèje mo dènà sọ báwọn ẹgbẹ̀fà arọ́ba fẹ́ lọ bá pa ọba ló wá dé tí àwọn èèyàn kàn yọnu sí lórí social media báyìí ta ló fà àwọn olóṣèlú ni níwọ̀nba àgbà tá a bá dẹ̀ ti lè gbọ́n traditional institution wa lé ó túmọ̀ sí pé ìṣẹ̀ṣe wa tá a láà fẹ́ dáàbò bò yẹn àkàntàn wa jẹ ni ẹ jẹ́ ká tún ọba lé conclusion àti recommendation wa náà ni wípé ìṣẹ̀ṣe wa n tó dáa ni o ìṣẹ̀ṣe wa wuyì ìṣẹ̀ṣe wa rẹwà wèrè ọmọ ní gbélé àwọn òbí rẹ̀ jù sígbó yóò gbé ti bàbá oníbàbá yóò gbé lójú gẹ́gẹ́gẹ́ just mention it kò sí nǹkan tí ìṣẹ̀ṣe wa ò sọ̀rọ̀ nípa rẹ̀ ìṣẹ̀ṣe wa sọ̀rọ̀ nípa health àwọn bàbá wa náà jókòó yìí wọn kì í gba abẹ́rẹ́ wọn kì í lo oògùn òyìnbó ewé àti egbò náà ni wọ́n lò tán fi débi tí wọ́n dé yìí ilé tá a ti wá wo ọmọ tọ́mọ náà kú sọ yẹ kó ọmọ náà wọlé ọ̀hún láwò mẹ́nu ẹ jẹ́ ká rí ìṣẹ̀ṣe wa gẹ́gẹ́ bí n tó dáa wọ́n ní tí bàbá oníbàbá bá parọ́ fún mi yóò bì nínú ṣùgbọ́n tí bàbá mi bá parọ́ fún mi ó lè dùn mí torí bàbá tó bí mi nìyẹn ẹ jẹ́ ká gbárùkù ti ìṣẹ̀ṣe wa ká gbárùkù ti àṣà wa tí a bá dẹ̀ ń ṣe léyìí yóò yanjú. Thank you for listening.